àlejò wa ní ẹ̀yin ènìyàn bí o ẹ má jò ó sùn yín o oyin ní àlejò wa ti dé bá wa kí àlejò wa o àwọn ọmọ ìlú wa tó ń ṣe dáadáa nílùú òkèèrè. Can you invite me please? Àlejò wa ní kí invite mo try láti invite yín náà ní bàbá wa o. Olúwa o gbogbo ọmọ tó gbà pàdé àgbáyé. Abala àkọ́kọ́ ìyẹn ní kílẹ̀ o. Ọ̀rọ̀ àgbọ̀ ṣe há, ọ̀rọ̀ àgbọ̀ ṣe kú, ọ̀rọ̀ àgbọ̀ ṣe ká ìdílé tí máa. Mo ti jù sí bàbá wa ẹ wò kẹ́ dá wa lò. Abala àlejò ẹ̀dẹ̀ tí mọ bá ti máa ń ṣe abala ìkẹta. Ó dúpẹ́ wa lọ. Wá ṣe wo gbogbo ẹ̀jẹ̀ mi ló ti gbóná tó. Àlejò wa ti fẹ́ wù. Àwọn àlejò wa ti dé o. Ṣé ẹ rí mi ẹ̀yin ará ilé? Ṣé ẹ rí mi o? Ẹ dákun o, bẹ́ẹ̀ bá rí mi ẹ jẹ́ ìpẹ́ ẹ̀yin ará ilé. Ṣé ẹ ti rí mi? Hello. Ẹ lé gbogbo ilé o. Hello. Hello, can you see me? Ṣé ẹ rí mi? Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin ará ilé ṣé ẹ rí mi dáadáa? Okay. Dáadáa. Ọ ṣeun àwọn tó ń wò wá ó yá ṣé ẹ rí wa àti Stella ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ wa wọ́n láwọn rí wa tọ̀ ẹ jẹ́ ká tó bẹ̀rẹ̀ àdúgbò ìlú ọlọ́run ọgbà ọba tó jẹ́ èmi ni má ṣe bẹ̀rù àdúgbò ọ̀la ọba mi gbàgbàgbà fẹ̀fẹ̀ ọba tó jẹ́ jáde ọlọ́pàá onígbàgbàjẹ́ ọba mi tó ti wà káyé tó wà ọba mi tó wà. He's trying to manipulate me. What am I going to give them? Ọlọ́run lẹ́ẹ̀kan ṣoṣo ni bàbá mi kábíyèsí sí ọlọ́run ìjánu ẹ ṣe fún ẹ darapọ̀ mọ́ wa ẹ ṣe orí ẹ fún wa ní àǹfààní láti padà wá sórí ètò lónìí ètò wọn tòní náà ló máa lẹ́tíkẹ́ o àdúpẹ́ lọ́wọ́ ọmọdé àgbà ọkùnrin àti obìnrin tó ń wò wá àdúpẹ́ lọ́wọ́ àwọn ìyálájẹ àti ìyálọ́jà tí wọ́n ń ṣe gbogbo nǹkan tí gbogbo ẹ̀ lè dá nílùú wa Nàìjíríà àti ní gbogbo jákèjádò orílẹ̀-èdè ẹ ṣé wọ̀nyí ènìyàn mi tí ẹ̀dùnkú àdúró tì wá ní gbogbo ìgbà tá a bá ti pè yí náà ni ẹ mọ̀ jẹ́ wa ẹ̀yin ènìyàn mi àlejò wa pàtàkì lánílé ní o àlejò pàtàkì láni o ẹ̀yin àlejò wa ẹ bá wa kí gbogbo lé o. Ok, ẹ kí àwọn èèyàn tí ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ṣé dáadáa la bá yín o? Inú wa dùn láti wà bílẹ̀ ni o. Wọ́n kí yín o gbogbo ará ilé. Wọ́n ní ṣé dáadáa la bá yín gbogbo ará ilé. Ní sọ̀rọ̀. Ẹ ṣeun. Ẹ bá wa sọ orúkọ yín ẹ̀yin ọmọ mi ṣe ń gbọ́ mi. Kí ni orúkọ yín? Ok. Yakub kini. Olúwa bá láṣẹ. Èní lè ní jẹ́ ẹni abẹ lọ́wẹ̀. Kí ni orúkọ yín? Yakubu Fọsáàbò. Yakubu lẹ́ o. Kí lorúkọ àwọn àbúrò rẹ? Kamil Adam. Kami àti Ádámù. Ṣé ìbejì làwọn àbúrò rẹ ni? Mo ní mo kí yóò èjìrẹ́ òrílà. Wíníwíní lójú orogún, èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́. Ó bẹ́ sílé alákìsà, ó sọlé alákìsà lóní gbàjọ. Wọ́n dé nínú rẹ̀ ní báwọn ń bẹ́dùn. Ẹ ṣé o Kàmí. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ti dárúkọ yín níbo ni ìlú tí ẹ ti wá nílùú Nàìjíríà? Ọ̀yà àwọn ọmọ ìlú wo nìyẹn? Ìmọ̀ bí wọn. Káwọ́. Ọmọ Ṣakí. Ọmọ Ṣakí ni yín. Ẹ ṣeun ẹ̀yin ènìyàn mi tẹ́ ẹ darapọ̀ mọ́ wa. Oúnjẹ ìlú wa wo lẹ fẹ́ràn jù láti máa jẹ? Ok, ọ̀yà ní sùúrù. Wọ́n ní oúnjẹ ìlú Nàìjíríà wo lẹ fẹ́ràn jù? Àmàlà ẹni fẹ́ràn. Àmàlà kí wá ní Kamil náà fẹ́ràn jù? Kamil ló ń gbẹ́ kí ló fẹ́ràn? Ìbílẹ̀. Irọ́ ò kì í ṣe oúnjẹ bí oúnjẹ Nàìjíríà. Oúnjẹ Nàìjíríà. Oúnjẹ wo lẹ fẹ́ràn jù? Ok. Kí ló fẹ́? Jollof rice. Jollof rice, wow! Ọmọ dáadáa, ó káre tó fẹ́ràn jollof rice. Kí ni orúkọ ilé mi? Ọ̀yà wọ́n ní kí lorúkọ ilé ẹ̀kọ́ dẹ̀ ń lọ, kí lorúkọ ilé ẹ̀kọ́ ní? Tọ́wọ́lá. Sọ fún wọn gbọ́ wọn gbọ́.
ẹ ṣeun ẹ̀yin ènìyàn mi ǹjẹ́ ẹ lè kọrin Yorùbá fún mi. Olùwòlẹ̀ náà ó yá ẹ kọ́kọ́ kọ ìlù mi fún wa náà. Ìlù mi Ṣakí ọ̀dọ́là ó tóbi ọ̀lẹ́wà púpọ̀ kì í sí mi dèmọ̀ lálẹ́ ayé tí wọ́n lè bá bẹ́ ìlù mi Ṣakí. Ẹ ṣeun ẹ̀yin ọmọ yìí ẹ káre tí ẹ tún lè kọrin Yorùbá mi. Ó yá ẹ kọ aeroplane tó lọ fún wa. Aeroplane tó ń lọ káwé kí àmì ẹlẹ́gàn ẹ̀kọ́ méjì tó fún mi ọyọ́ mi bàmúbàmù Jìgìjìgì bàmúbàmù jìgìjìgì. Alábẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ ọ̀fọ̀ mi bàǹkì lọ́wọ́kẹ́ bàmúbàmù jìgìjìgì bàmúbàmù jìgìjìgì. Ẹ kọ lábẹ́ igi. Lábẹ́ igi olùmọ̀ ibẹ̀ abẹ́sẹ̀lẹ̀ wa ìlú wàlú rárá wáyà lábẹ́ igi olùmọ̀. Pẹ́pẹ́yẹ. Pẹ́pẹ́yẹ òrùngbà tuntun ọ̀bímọ kọ́lé ìfọmọ pẹ́pẹ́yẹ òrùngbà tuntun ọ̀bímọ kọ́lé ìfọmọ. Ẹ ṣeun Kàmílì àti àwọn àbúrò rẹ̀. Ṣẹlẹ̀ nínú ní ilé máa wọ dúdú kí a sọ̀rọ̀ kó má bàa tútù. Kí o tútù bá máa mú ẹ o. Ẹ ṣeun ó jẹ́ orí látẹ̀wọ́. Ẹ fi ṣe dáadáa. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ pẹ̀lẹ́. Ẹ jẹ́ lè kàwé Yorùbá. Wọ́n ṣe lè kàwé Yorùbá. Yakubu ya ní sùúrù máa fún ẹ lómi wọ́n bí yín lọ́rọ̀ ṣe lè kàwé Yorùbá. Dá wọn lóhùn. O mọ̀. Ṣé lè kàwé Yorùbá? Ṣé ní ìwé Yorùbá tẹ̀lé? Ṣe lè kàwé Yorùbá. O mọ̀wé kà mọ́. Wọ́n ní ṣe lè kàwé Yorùbá. Ó yá mú mi tán kó wá ka ìwé Yorùbá fún wa. Jẹ́ kí n lọ mú ìwé Yorùbá kan wá fún ẹ kó kà fún. Èwo ló fẹ́? Ìrẹsì wà nílé. Ok. Jẹ́ lọ bẹ̀ mú. Jẹ́ mú ìrẹsì wà nílé fún wa bàbá wa jẹ́ kàkà fún àwọn àyàn tó ń wò wá. Ẹ ṣe wọ̀nyí ènìyàn àwọn èèyàn Kàmílì àwọn èèyàn kí ọwọ́ ní okú oríire okú iṣẹ́ takuntakun wọ́n pàtẹ́wọ́ fún ọkà mi. Àti wọn náà gbogbo yín pátápátá. Ka díẹ̀ fún wọn níbẹ̀. Wọ́n ti lọ ní ọjà. Ìyá sọ o ti bẹ̀rẹ̀ tani àti tani o sọ dáadáa. Dami àti Ṣèyí àti ìyàwó àti lọ bí ọjà. Dami àti Ṣèyí àti ìyá wọn ti lọ bí ọjà, Àti ẹwà ti ní ice cream tẹ ẹ̀ǹtẹ́ wa ní ẹ̀bẹ̀ ọ̀nà. Àti ẹ̀dálọ́ ti sọ̀rọ̀. Ta ló sọ̀rọ̀? Dami sọ̀rọ̀. Tẹ́lẹ̀? Dami àti sọ̀rọ̀ bó fẹ́ ice cream àti ìyá rẹ̀ àti sọ àmì wa ice cream àmọ́ mo ìrẹsì. Àti ní Sìkítà ló sọ̀rọ̀ ẹlẹ́yìn. Kí ló sọ̀rọ̀ ní Ṣèyí? Ṣèyí àti sọ̀rọ̀ mo fẹ́ hamburger lọ́bọ̀ ìyá rẹ̀ àti sọ sẹ́wọ̀n ti sọ fẹ́ ìrẹsì wà ní nílẹ̀. Àti ta ló ti sọ̀rọ̀ ní sí? Ṣèyí ló sọ̀rọ̀. Ní Ṣèyí ẹlẹ́yìn Ṣèyí. Ṣèyí ọ̀tọ̀ mo fẹ́ kàndé àti yàrá. Àlẹ́ ti yàrá sọ sẹ́wọ̀n ti sọ tẹ́lẹ̀ fún ẹ̀ǹsẹ̀ ìrẹsì wà ní ilẹ̀ àti yàrá ti bínú kẹ̀. Yàrá bínú kẹ̀. Àti tíba tí wọ́n ti dẹ̀ ní ilẹ̀ yàrá ti kọ́. Ó ti tó. Ẹ ṣeun ẹ̀yin ọmọ wa. Ẹ ṣeun ní Kàmílì ẹ ṣeun. Jẹ́ pàtẹ́wọ́ mọ́ okú kíkà látàárọ̀. Ó ṣeun gan ni mo rí ìlú. You haven't tí bá wa kí omidan ìyá wọn náà wà ní o. Ìyá wa ẹ kú iṣẹ́ o. Ẹ ṣeun o. Ìyàwó wa ní Òkè Ògùn nílùú Ṣakí. Ẹ ṣeun ẹ kú iṣẹ́. Thank you so much for helping us. Thank you so much. Really appreciate you, ma. Thank you. So ẹ jẹ́ kí ọmọ ọdún nǹkan tó máa na bàbá wa. Bàbá wa pé ìwé kí ni wọ́n ń
ní orógùn. Okay, wọ́n ní kẹ́ tó lọ kẹ́ fáwọn ní orógùn, ẹ lọ fún orógùn wa ní ilé ìdáná. Yakub. Okay, kan sọ̀kalẹ̀ ká lọ mú orógùn wa fún. Yakub. Ó ti tó. Oya, ẹ lọ mú orógùn wa fún. Lọ bá mú orógùn wa. Lọ mú orógùn wa. Ẹ lọ fi hàn. Yakubu morogun o. Kamil ya rí ọ. Kamil. Okay. I think okay, ma. Wá lọ jókòó. Kò sí mọ́. Ìbéèrè la gbọ́dọ̀ bàbá wa ní ìtì. Madam, mommy pè. Okay. Okay, bàbá wa ṣe rí wa, ẹ ṣeun. Ẹ̀yin gangan la fẹ́. Thank you very much. Ẹ ṣeun. Ẹ bá wa kí àwọn ará ilé tó ń wò wá. Ẹ káalẹ́ o, ẹ̀yin ará ilé, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí. Àwa la máa wá, ẹ̀yin náà la sì máa bá. Inú wa dùn láti wà níbí ilé ni. Ẹ ṣeun bàbá wa, ẹ kú ìfẹ́, ẹ sì kú àìfojúdi. Torí bá ṣe pè yín lọ́wọ́ kan náà lẹ sì jẹ́ wa. Ta ní kẹ́ wá bá wa darapọ̀ mọ́ ètò yín ni. Ètò yín ni ò wà fún èdè kankan. Gbogbo ẹni tó bá ti ń sọ Yorùbá, òun náà ni a máa gbé wa kàn fẹ́ máa múnú ara wa náà dùn náà ni ká sì máa gbé ìwúrí sí àwọn tí ó ń sọ èdè wa káàkiri gbogbo àgbáyé. Ẹ ṣeun bàbá wa, kí ni orúkọ yín fún àwọn tí wọn ò mọ̀ yín nílé? Ẹ ṣé, orúkọ tèmi ni Mufutau Adéwùmí Wàlíù. Ẹ ṣeun bàbá wa, níbo ni ìlú tí a ti bí yín, ìlú tí ẹ ti wá? Ọmọ Ṣakí Ògún Ọ̀rọ̀kin, àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. Àwa àwọn tí Òkè Ògùn lọ́nlọ́n. Ẹ ṣeun bàbá wa. Báwo lẹ ṣe kékeré yín ní Òkè Ògùn? Ẹ ṣeun, mo ṣe kékeré mi ní ìlú Ṣakí ní agbègbè Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ St. Paul's Anglican School ní ìlú Ìbàdàn díẹ̀ nígbà tí mo wà lọ́dọ̀ ìyá bàbá mi. Lẹ́yìn náà wọ́n kó wa padà lọ sí Ṣakí. Mo wá lọ sí LA Primary School Ìsàlẹ̀ Tábà ní Ṣakí, ibẹ̀ ni mo ti ṣe ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Mo ṣe abala àkọ́kọ́ ti ilé ẹ̀kọ́ girama ní International Muslim College ìyẹn ní Ṣakí. Lẹ́yìn ìgbà náà mo wá lọ sí Government College Àpáta ní ìlú Ìbàdàn, ibẹ̀ ni mo ti wá parí ẹ̀kọ́ girama mi. Ìgbà tí mo ṣe tán bẹ̀, mo tẹ̀síwájú. Mo lọ kọ́ ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà ní ilé ẹ̀kọ́ University Ládòkè Akíntọ́lá University of Technology tó wà ní Ògbómọ̀ṣọ́. Lẹ́yìn ìgbà tí mo ṣe tán bẹ̀, mo tẹ̀síwájú, mo wá sí orílẹ̀-èdè Finland láti wá kọ́ ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà sí. Ìgbà tí mo ṣe tán, mo ṣe masters mi ní nǹkan tí àwọn olóyìnbó ń pè ní bioinformatics. Lẹ́yìn ìgbà náà mo ṣe diploma níbi ètò káràkátà entrepreneurship. Ní báyìí mo ní ilé iṣẹ́ tèmi tí mò ń darí. Mo sì ń ṣe masters in business administration èyí tí oní Yorùbá lè pè ní ètò káràkátà. Ibi tí ó dá dúró nìyẹn. Mo wá láti ilé tí à ń pè ní ilé Ìbọ̀rú ní ìlú Ṣakí. Bàbá mi jẹ́ ọlọ́pọ̀ ìyàwó. So èyí tá a lè dùn pé ilé olórogún ni mo ti jáde. Tẹ́ bá tún fẹ́ mọ àwọn nǹkan mìíràn nípa mi, màá gbìyànjú láti máa sọ bá ṣe ń bá ètò yìí lọ. Ẹ ṣe torí àgè pápápá nítorí pé kí a tó gbé yín wọlé gan àsìkò ti lọ, ṣùgbọ́n àmú inú ara wa dùn àsìkò ẹ̀kọ́ kan àbí méjì nínú ohun tí a sọ lónìí. Bàbá wa, ẹ ṣeun. Kí ni ìdí èyí tẹ̀yin fi rò wípé èdè Yorùbá lẹ́yìn fẹ́ máa sọ fáwọn ọmọ yẹn? Torí àwọn ọmọ tá à ń bí sínú òkè òkun, àwọn míì máa sọ òyìnbó sí wọn nítorí wọ́n wà lókè òkun káwọn ọmọ. Kí ni ìdí tẹ̀yin fi rò pé Yorùbá ló yẹ kẹ́ máa sọ fún wọn?
ẹ ṣeun. Yorùbá bọ̀ wọ́n ní ọmọ tó bá sọ lẹ́nu wọ́n ló sọ àpò ìyàkọ́. Kò kí ń ṣe pé Yorùbá nìkan, ìfún àwọn òyìnbó gan mọ̀ pé bí ọmọdé bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́. Ìdí nìyí tẹ́ fi máa rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó lérò òyìnbó kó máa fi èdè orílẹ̀-èdè míì àbí èdè abínibí míì tó yàtọ̀ sí tiwọn kó máa fi kọ́ àwọn ọmọ wọn. Èmi jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ sí èdè Yorùbá púpọ̀ látìgbà tí mo ti wà ní kékeré. Kódà ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama, àwọn ọ̀rẹ́ mi a máa pè mí ní bàbá Yorùbá. Wọ́n máa pè mí bàbá Yorùbá látàrí ìfẹ́ tí mo ní sí èdè Yorùbá. Bàbá sì ṣe ìdánwò ní ìparí ọdún àbí ìparí sáà, mo jẹ́ nìkan tó máa ń gbé igbá orókè. Eléyìí jẹ́ kí èdè Yorùbá kó túnbọ̀ gbèrú sí ní ọkàn mi. Ìdí tí mo fi wá ń sọ èdè Yorùbá sí àwọn ọmọ mi ni wípé mi ì fẹ́ kí wọ́n fi ọwọ́ òsì júre ilé bàbá wọn. Mo fẹ́ kó jẹ́ wípé gbogbo ibi tí wọ́n bá ti ń ríra wọn káàkiri orílẹ̀-èdè àgbáyé kí inú wọn máa dùn, káwọn náà mọ̀ pé ibi táwọn ti wá o, ibi tó ṣe é fi yan gan ni. Àti wípé èdè abínibí dáa púpọ̀ fún àwọn ọmọ kéékèèké láti fi bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn. Ẹ rí i pé àwọn òyìnbó wọn kì í sọ èdè mìíràn yàtọ̀ sí èdè tiwọn sáwọn ọmọ wọn, torí pé wọ́n mọ àǹfààní tó ń bẹ nínú kí èèyàn fi èdè abínibí bẹ̀rẹ̀ téèyàn bá ṣẹ̀ṣẹ̀ ń dàgbà. Ìdí nìyí mo ti mọ̀ pé wọ́n bá lè gbọ́ èdè mi dáadáa, kò sí èdè yòówù tí wọ́n lè dojúkọ tí wọn ò ní gbọ́. Ìdí nìyí tí mo fi ń fi èdè Yorùbá kọ́ àwọn ọmọ mi. Ẹ ṣeun gan bàbá wa, ẹkọ àtótónu ọpọlọ yóò ní dọ́bà wò láṣẹ Èdùmàrè. Ohun tí mo tún wá fẹ́ bi yín náà ni wípé kí ni ìrírí yín gẹ́gẹ́ bí Yorùbá? Wọ́n ti ẹ̀ pé ìlú London lẹ́wà àbí Amẹ́ríkà, mo rò pé bí àwọn Yorùbá pọ̀ àbáwọn dúdú wa pọ̀ ńbẹ̀, bọ́ ìlú Finland ó dàbí pé àwọn Yorùbá pọ̀ lágbègbè ibi tẹ́yìn wà ju àwọn òyìnbó wọ́n pọ̀ ju àwọn Yorùbá lọ. Kí ni ìrírí yín láàrin àgbègbè ibi tẹ́ wà láàrin àwọn òyìnbó? Kí ni ìrírí yín bẹ́ ṣe ń sọ Yorùbá sí àwọn ọmọ yìí? Ẹ ṣeun. Tí n bá fẹ́ sọ̀rọ̀ yìí tí màá kúkú sọ ojú abẹ níkò, màá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí mi ó pín sí ọ̀nà méjì, ní ti dáadáa àti ní ìdàkejì. Ìrírí tí mo ti rí tó jẹ́ ti ìdàkejì tí ò dáa, ó wá látara àwọn èèyàn tí a lè pè ní àwọn Yorùbá bíi ti tèmi náà, tí wọ́n máa ń sọ pé kí ló dé tó ń sọ Yorùbá sí àwọn ọmọ rẹ, èdè tí ó tà, kí ni iṣẹ́ òun náà fẹ́ fi ṣe, kí ni àǹfààní tó wà nínú èdè Yorùbá tí òun sọ sí wọn. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí n bá ti ń sọ Yorùbá sáwọn ọmọ mi ní ìta, táwọn òyìnbó bá rí wọn, inú wọn máa ń dùn, wọn á bẹ̀rẹ̀ sí ní máa gbé àwọn ọmọ mi gẹ̀gẹ̀, wọ́n máa ń fún mi ní kóríyá. Eléyìí tó máa ń túbọ̀ mú inú mi dùn sí, tí mo tún bá fi ń tẹra mọ́ pé gbogbo ọ̀nà tó bá gbà la máa fún àwọn ọmọ yìí gbọ́dọ̀ gbọ́ èdè Yorùbá. So àwọn òyìnbó aláwọ̀ funfun gan ni wọ́n tún wá ń fún mi ní kóríyá. Ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, àwọn èèyàn tí díẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ dúdú, a rí àwọn tó fún mi ní kóríyá láwọn tó súnmọ́ mi. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àhesọ ọ̀rọ̀ pọ̀ pé kí ló fẹ́ fèdè Yorùbá yìí ṣe, kò lè gbé àwọn ọmọ ìdébì kankan, àti pé kò wúlò, kò ṣe gbá kò ṣàwo. Àwọn èèyàn wá fún mi ní ìjákulẹ̀ tó pọ̀, ṣùgbọ́n àwọn òyìnbó wọ́n fún mi ní kóríyá, wọ́n fún mi ní kóríyá. Ẹ ṣeun. Ẹ ṣeun bàbá wa, ẹ ṣeun. Gbogbo tẹ́ ti sọ náà mọ̀ pé àwọn aráalé náà wọ́n á ti yé wọn yékéyéké. Kí ni ìhà tí ìyàwó yín tọkọ sí nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí máa sọ Yorùbá sí àwọn ọmọ? Ìyàwó náà kọ sí, ṣé inú wọn dùn sí ni pé kẹ́ máa sọ lọ, àbọ̀ ní rárá àyè òyìn ò lè yọ nínú ilé yìí o? Ẹ ṣeun. Nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ni màá ti mú ìbéèrè mi jáde. Ẹ ní ìhà wo ni ìyàwó mi kọ sí bí mo ṣe ń sọ èdè Yorùbá sí àwọn ọmọ mi? Kí Ọlọ́run fún wa ní egungun ìhà wa gẹ́gẹ́ bí ìyàwó, kò bá jẹ́ aláwọ̀ funfun, kò bá jẹ́ aláwọ̀ dúdú, kí Ọlọ́run fúnyàn ní ìyàwó èèyàn. Kóríyá àti máa jó lọ mò ń wẹ̀yìn rẹ, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wá látọ̀dọ̀ ìyàwó mi, torí wípé ìgbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, àwọn òbí tèmi wọn fara mọ́ jùjùjù. Àwọn òbí títí ẹ̀ náà ó ní ìhà táwọn náà kọ sí pé kí ló dé, àwọn èèyàn dúdú yìí wọn ń ṣèyàn dáadáa, kí ló fẹ́ lọ ṣe lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n àwa méjèèjì takú, a sọ pé èkùrọ́ ni alábàákú ẹwà, pé a gbọ́dọ̀ fẹ́ra wa náà ni. A wá ṣèpinnu láàrin ara wa wípé gbogbo ọ̀nà tí àwọn ọmọ wa bá fi máa gbọ́ èdè àwa méjèèjì tó jẹ́ pé yóò jẹ́ nǹkan òwúrí
fún àwọn òbí méjèèjì láti bá àwọn ọmọ wọn sọ̀rọ̀. Gbogbo ọ̀nà yẹn a nílò láti rí dájú wípé àwọn ọmọ yìí gbọ́ èdè tèmi àti títí ẹ̀. Nígbà tá a bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí máa sọ èdè sáwọn ọmọ mi àkọ́bí wa tí kò kí ń dá mi lóhùn, ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni ó máa ń gba omijé lójú mi tí ó máa ń bà mí nínú jẹ́ pé kí ni mo wá kóra mi sí ìtorí Ọlọ́run. Ọmọ là ń sọ èdè sí ló ń wò bọ̀ bíi kí lorúkọ ẹ̀ yìí tí ò ní dá mi lóhùn. Kí ni nǹkan tí mo fẹ́ ṣe sórí ọ̀rọ̀ yìí báyìí? Ìyàwó mi tún jẹ́ nìkan tó máa ń sọ fún mi wípé kí n máa gbìyànjú wípé ó ń gbọ́ nǹkan tí mò ń sọ àti pé gbà tó bá máa bẹ̀rẹ̀ sí máa dá mi lóhùn yóò jẹ́ nǹkan ìyàlẹ́nu fún èmi gan. Ó jẹ́ nìkan tó máa ń fún mi ní kóríyá tó já alátìlẹyìn mi ni ìyàwó mi jẹ́ nípa èdè tí mò ń sọ sí àwọn ọmọ. Alátìlẹyìn mi gidigidi ló jẹ́. Ẹ ṣeun bàbá wa, torí mo mọ̀ ní bí àwọn èèyàn kan àbẹ́yàn méjì ládùúgbò wa, irú bàbá ọkọ mi ní ìsìn òyìnbó náà fẹ́. Ó sì níjọ́ kan tí màmá yẹn lọ sọ́jà, wọ́n wá láwọn ra ilá. Báwọn ṣe ń ra ilá làwọn Nàìjíríà wa, àwọn Yorùbá wa bó ṣe máa ń tojọ́. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ń rojọ́ náà ń tojọ́ pé ṣóyìnbó ń jẹ láni. Wọ́n dẹ̀ mọ̀ pé òyìnbó yìí gbọ́ èdè wa, ló bá ní what does that got to do with you? Àtẹ̀yìn tó ra lá o, àtẹ̀yìn tó sọ̀rọ̀ o, wọ́n láwọn ò sí ìgbómi tí gbogbo wọn yà sí dọ́là. So èmi inú àwọn òyìnbó máa ń dùn torí mo rí àwọn Yorùbá, àwọn òyìnbó yìí tó yẹ pé wọ́n wá láti ìlú wọn wá sí ìlú Nàìjíríà bíi Káyọ̀dé òyìnbó, Fúnmiláyọ̀, gbogbo wọn. Inú wa náà dẹ̀ máa ń dùn bó ṣe máa ń sọ. Ifá tá a bá rí àwọn Yorùbá, àwọn òyìnbó tó ń sọ Yorùbá, inú wa máa ń dùn tó yẹ pé àwọn èèyàn yóò mú fọ́nrán wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí máa yà wọ́n pé èèyàn kan ló ń sọ Yorùbá ẹ̀, bójú èèyàn kan ló ń sọ òyìnbó nílùú wa Nàìjíríà, wọ́n dẹ̀ ní kí ní sọ tí ń sẹnu fítífítì. So kò sí kéèyàn ní nǹkan tó bá là lọ́nà nígbà míì ó máa ń ní ààbò, ó dẹ̀ máa ń ní nǹkan fẹ́rẹ́fẹ́rẹ́ ńgbà míì tó yẹ pé ó máa ń fẹ́ dojúrú. Kí wọ́n ní àdojúkọ èyí tẹ̀yìn ti rí nígbà tẹ́ ti ń sọ Yorùbá fáwọn ọmọ yìí, àbí bóyá tẹ́ bá jáde ni bàbá wa? Mo rí àdojúkọ oríṣiríṣi. Àkọ́kọ́ náà kíkọ́ ọmọ ní Yorùbá ní òkè òkun àbí lẹ́yìn odi ó nira díẹ̀ tí ò bá jẹ́ wípé èèyàn bá ní àwọn ọmọ kéékèèké lágbègbè yẹn táwọn náà ń sọ irú èdè tí èèyàn ń sọ sí àwọn ọmọ èèyàn. Ìdojúkọ alákọ̀ọ́kọ́ ni wípé ó máa ń wù mí láti máa ka ìwé Yorùbá fún àwọn ọmọ mi, ṣùgbọ́n kò sí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ìwé Yorùbá púpọ̀ bí àwọn èdè elédè Gẹ̀ẹ́sì ṣe ní tiwọn tó pọ̀ yanturu. Èmi ni mo bẹ̀rẹ̀ sí ní máa ṣe ẹ̀dà àwọn ìwé yìí tí mo máa ń láti èdè Gẹ̀ẹ́sì tí mò ń ṣe ẹ̀dà rẹ̀ sí èdè mò ń ṣètumọ̀ rẹ̀ sí èdè Yorùbá tí mò ń kà fún àwọn ọmọ mi. Eléyìí jẹ́ nǹkan àkọ́kọ́ tó jẹ́ gbòógì inú àwọn ìdojúkọ tí mo ní. Ẹlẹ́ẹ̀kejì, mi ò lè pè é ní ìdojúkọ, bóyá kí n sọ pé ara àwọn àǹfààní èdè òun náà ni ó jẹ́. Ó ní ọjọ́ kan tí èmi àti àkọ́bí mi tá a lọ sí òde ìnáwó. Ìgbà tá a débẹ̀ a bá ọ̀pọ̀lọpọ̀ àwọn aláwọ̀ funfun bẹ̀ tí wọ́n ń ṣe àríyá. Ó wá ní ọmọdékùnrin aláwọ̀ funfun kan tó ń gba nǹkan ìṣeré ọwọ́ ọmọ mi, tó bá ti gbà á tán á tún nà án. Ọmọ mi á wá sáré wá bá mi pé bàbá mi ẹ wo ọmọdékùnrin yìí ó tún ti nà mí, látàrí pé mo ti sọ fún wọn nílé pé kí wọ́n má máa na èèyàn tó ń bá dé tàbí kí wọ́n má máa nara wọn gan. Ó máa ń fẹjọ́ sùn mí, mò ń sọ fún pé kó ṣe sùúrù. Èyí tó jẹ́ ìyàlẹ́nu ni pé arákùnrin ọmọ kékeré yìí bàbá rẹ̀ wà ńbẹ̀ tó ń wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n tí kò fèsì sí nǹkan tó ń lọ. Ìyẹn wá bí mi nínú pé kí ló dé tí ọmọdé yìí fi ń ṣe báyìí. Lèmi náà bá fi ọgbọ́n àgbà sí, mo bá wo ojú ọmọ mi, mo bẹ̀rẹ̀ sí máa rẹ́rìn. Mo wá bẹ̀rẹ̀ sí máa sọ fún pé arákùnrin Yakubu, tí ọmọdékùnrin yìí bá tún wá lẹ́ẹ̀kan sí tó bá nà ẹ́, tí o ò bá lè gbìjà ara rẹ, tí wọn náà ò tó gbangba sùn lọ́yẹ́ kó o sọ fún pé ọkùnrin ni ẹ́, bàbá ti délé kò sí mò máwòrán o, kò sí kàtún o. Bí mo ṣe ń sọ ni mò ń fẹ́yín tí mò ń rẹ́rìn. Kò sẹ́ni tó mọ nǹkan tí mò ń gbìyànjú àti sọ fún ọmọ mi. Báyìí ni ọmọ yìí ẹni Yakubu ṣe gbìyànjú àti gbára rẹ̀ lẹ̀ lọ́wọ́ ọmọdékùnrin yìí tóun náà ṣe bí ọkùnrin, tí ọmọ yìí wá bẹ̀rẹ̀ sí máa sunkún. Ìgbà yẹn ni bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá rí nǹkan tó ń lọ tó wá fa ọmọ rẹ̀ lápá tó fà kúrò níbi ìnáwó. Mi ò sọ fún àwọn èèyàn pé ká máa jà níta àbí ká kọ́ àwọn ọmọ wa bí wọ́n ṣe máa na èèyàn níta, ṣùgbọ́n a nílò láti kọ́ àwọn ọmọ wa bí wọ́n ṣe káwọn náà lè dúró
kí wọ́n lè kọ̀yà fúnra wọn níbi tí wọ́n bá bára wọn tí wọ́n bá rí àdójúkọ irú eléyìí kò jù bẹ́ẹ̀ lọ olóòtú. Ẹ ṣeun bàbá wa wọ́n ní kò lè sí ohun tí ó lókè náà kò sí nǹkan tó gòkè náà tí ó ṣe pé bóyá ó wá láti ìsàlẹ̀ àti ìsàlẹ̀ láti mọ̀ tó bọ̀ bí a fẹ́ kọ́lé nísìnyí ilé òkòdé déédéé gbéra rẹ̀ síbẹ̀ a ṣàmà ní bá ṣe tó bílọ̀kù bá ṣe mọ̀ tó jọ tí ó fi gòkè bó wa ní jó ní àdéjúkọ èyí tó bí yín nínú pé bóyá ẹ rí i pé nígbà kan bóyá ṣe ń sọ Yorùbá sáwọn ọmọ àwọn ẹ̀yà ara wa tó jẹ́ dúdú wa wọ́n á kọ̀ sí yín pé kí ló tẹ ṣe ń sọ fáwọn ọmọ tó dẹ̀ bí yín nínú ìjọ ti ṣẹlẹ̀ rí bàbá wa. Ó ti ṣẹlẹ̀ kódà lọ́pọ̀lọpọ̀ ìgbà ó máa ń ṣẹlẹ̀ ní ojú fọ́nrán àwọn alátagbà tá à ń lò káàkiri bíi Instagram Facebook tó jẹ́ pé àwọn àtẹ̀ránṣẹ́ tí àwọn èèyàn máa tẹ̀ sí ojú rẹ̀ yóò jẹ́ nǹkan tí ó máa ń báyàn nínú jọjọ. Ní ọjọ́ kan arákùnrin kan ti tẹ àtẹ̀ránṣẹ́ tó sọ wípé o ò má da àwọn ọmọ yìí lórí rú pẹ̀lú èdè tí òun kọ́ wọn yìí ìwọ kan yìí náà ló máa sọ Yorùbá sí wọn tún ní káwọn ọmọ yìí sọ èdè míì. So ọ̀pọ̀lọpọ̀ orú àwọn àtẹ̀ránṣẹ́ báyìí ó máa ń fa ìjákulẹ̀ àti ìrẹ̀wẹ̀sì ọkàn ó máa ń fà fún mi nígbà míì ṣùgbọ́n ọ̀rẹ́ mi kan ń bẹ tóun náà ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ń bì orúkọ wọn máa jẹ́ Larry Adex ó níjọ́ kan tí mo fi ọ̀rọ̀ yìí lọ̀ wọ́n pé nǹkan tẹ́nìkan máa tẹ̀ránṣẹ́ nìyí ó wá sọ fún mi wípé kí n má wò bẹ̀ ó pé ìfìlà má wò bẹ̀ ní kí n dé èmi ni mo mọ ìdí tí mo ṣe ń ṣe nǹkan tí mò ń ṣe kí n ṣàdójúkọ nǹkan tí mò ń ṣe kí n sì máa ṣe lọ kí n má jẹ ní ròyìnròyìn ọkàn lórí nǹkan tí mò ń ṣe. So eléyìí fún mi ní kóríyá pé ká túbọ̀ máa ṣe bá a ṣe ń ṣe ká sì máa fi ìgbìyànjú ká máa fi sí i. Lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì náà ń bẹ tí wọ́n jẹ́ àwọn aláwọ̀ dúdú wa wọ́n máa sọ fún mi pé àwọn ọmọ yìí ò lè gbédè tó ń sọ sí wọn yìí nígbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pé wọn ò lè gbédè tó ń sọ ó kàn ń dára ẹ̀ láàmú ni eléyìí náà tún jẹ́ nǹkan tí àdójúkọ fún mi tó yẹ pé ẹlẹ́ran ara ni wá tí n bá wá dénú ilé màá wá jókòó máa dorí kodò pé ṣódòdó ọ̀rọ̀ ni wọ́n ń sọ fún mi pé mo kàn ń dára mi láàmú ni pé àwọn ọmọ yìí ò lè gbọ́ èdè tí mò ń sọ sí wọn ṣùgbọ́n tó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí pé à ń ṣe àṣeyege lórí. Ó ga o ọjà gbé bàbá wa padà wọlé o àmọ́ nẹ́tíwọ̀kì ni. àmọ́ tó ṣẹlẹ̀ bí a nẹ́tíwọ̀kì ni. ẹ jẹ́ gbé bàbá wa wọlé padà. Oyin ni. Ẹ má bínú ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ètò wa lónìí náà ni pé kí ni àǹfààní tó wà nínú ká máa sọ Yorùbá sí àwọn ọmọ tí à ń bí ní òkè òkun. Bàbá wa Wàlíù aláwọ̀ funfun ni ìyàwó wọn wọ́n sì bí ọmọ 3 sí ìlú Finland ṣùgbọ́n èdè wa ni wọ́n máa fi ń bá àwọn ọmọ sọ̀rọ̀. Ẹ má bínú wọ́n ní nẹ́tíwọ̀kì náà ló ṣe mọ̀nàmọ́ná ṣùgbọ́n ànígbà fún lónìí. Bàbá wa ẹ máa bá ọ̀rọ̀ yín lọ. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ mi ò mọ ibi tí mo bá dé kó tó di pé ẹ̀rọ alátagbà wa ṣe mọ̀nàmọ́ná. Ó ní nígbà kan pẹ́ dorí kodò pé inú yín ò dùn torí pé. tí n bá wá dénú ilé màá wá dorí kodò màá bẹ̀rẹ̀ sí ní máa ronú pé irú kí ni mo wá kóra mi sí yìí màá bẹ̀rẹ̀ sí ní máa ṣe ròyìnròyìn ọkàn pé bóyá ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ń sọ yìí bóyá òdodo ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ fún mi o kí n má dára mi láàmú kí n kúkú fi mọ lórí èdè Gẹ̀ẹ́sì kàkà kí n máa sọ èdè Yorùbá sí wọn ṣùgbọ́n ìyàwó mi á tún sọ fún mi wípé iṣẹ́ tá a bẹ̀rẹ̀ yìí ká rí dájú wípé a parí rẹ̀ pé àwọn tí wọ́n ń sọ tí wọ́n kàn ń sọ nǹkan tó wù wọ́n ni pé ṣé mo rí pé tóun bá ń bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ wọ́n ń dáhùn lóhùn kémi náà túbọ̀ tẹra mọ́ kí n ronú sí gbogbo àwọn àdéhùn tá a jọ ṣe síra fúnra wa lórí ètò èdè tá a fẹ́ máa bá àwọn ọmọ wa yìí sọ pé kó má jẹ́ pé mi ni màá mú ìjákulẹ̀ wá lórí rẹ̀ ìyẹn á tún wá fún mi ní kóríyá pé èní lè ní jẹ́ ẹni abẹ̀lọ́wẹ̀ gbogbo nǹkan tí ọ̀rọ̀ yìí bá gbà òun la máa fún. Ẹ ṣeun bàbá wa ẹ kú àtótónu ǹjẹ́ ẹ ti kó àwọn ọmọ yìí lọ sí ìlú wa Nàìjíríà rí kí wọ́n ní ìrírí tẹ́ rí nígbà tẹ́ kó wọn lọ sí ìlú wa Nàìjíríà. Ẹ ṣeun a máa ń lọ sí Nàìjíríà ní ọdọọdún
torí wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ tí ó jẹ́ ìrírí fún mi látàrí èdè tí mò ń sọ sáwọn ọmọ yìí. Nǹkan tí mo rí ni wípé bó tilẹ̀ jẹ́ pé mò ń sọ èdè Yorùbá sí wọn nínú ilé, àwọn nǹkan kan ń bẹ tí wọn ò ní mọ̀ tí ò bá jẹ́ pé bóyá wọ́n bá dé orílẹ̀-èdè Nàìjíríà. Fún àpẹẹrẹ, èso oríṣiríṣi la ní orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tí ò sí níbí. Tí ò bá jẹ́ pé àbá ń lọ sórílẹ̀-èdè Nàìjíríà, wọn ò ní mọ orúkọ rẹ̀, wọn ò tiẹ̀ ní mọ irú nǹkan tó jẹ́. Àwọn nǹkan míì náà tó jẹ́ nǹkan àfojúrí oríṣiríṣi tó jẹ́ pé Nàìjíríà nìkan ni a ti lè ṣàfojúrí rẹ̀. Àti wípé ó máa ń wù mí kán lọ sílé kí wọ́n rí ẹbí, kí wọ́n rí ara, kí wọ́n mọ̀ pé ibi tèmi náà ti wá, ibi tá a làmìlàaka, tí atógbagbá sùn lọ́yẹ́, tí inú wa sì máa ń dùn pé ibẹ̀ la ti wá. So inú mi máa ń dùn pé kán tẹ̀lé mi lọ sílé, kájọ lọ sílé. A máa ń pín èmi àti ìyàwó mi ni. Tí ó bá di àsìkò tí àwọn olóyìnbó ń pè ní sọ́mà, à á kóra wa lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí ìyàwó mi láti lọ ṣe sọ́mà. Tó bá ti wá di ìparí ọdún, gbogbo wa wá kóra wa, ó di orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n látìgbà tá a ti bí àwọn ìbejì, àwọn ò tí ì ní àǹfààní àti lọ sí orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá sí ní gbogbo ìgbà láti wá kí wa. Àwọn ò tí ì láǹfààní, ṣùgbọ́n Yakub tó jẹ́ gbọ́n wọn, òun ti lọ sí orílẹ̀-èdè Nàìjíríà ó ti tó bí ẹ̀mẹ́ta. Ó ṣẹ̀ṣẹ̀ pọ̀ ọmọ ọdún 5 sí ni. So a máa ń lọ sórí orílẹ̀-èdè Nàìjíríà dáadáa. Ẹ ṣeun bàbá wa. Báwo wá nígbà tí àwọn ìyá àwọn ọmọ wa tí wọ́n lọ ìlú wa Nàìjíríà, kí ni àti àwọn èèyàn ṣe tí wọn, báwo ni wọ́n ṣe kí wọn káàbọ̀, báwo ni wọ́n ṣe ṣètò, báwo ṣe inú tí wọ́n gan dùn láti darapọ̀ mọ́ wa nílùú Nàìjíríà? Bẹ́ẹ̀ ni, ìyàwó mi jẹ́ nìkan tó nífẹ̀ẹ́ èdè, àṣà àti ìṣe wa ní orílẹ̀-èdè Nàìjíríà púpọ̀. Kódà òun náà gbọ́ àwọn Yorùbá kọ̀ọ̀kan tóun náà máa ń fi ṣe ṣàkárá tó bá dé ta láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ pé èmi náà lè ṣe báyìí, mo lè ṣe báyìí. Ó jẹ́ nìkan tó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà púpọ̀ jù. Àwọn ẹbí rẹ̀ náà sì nífẹ̀ẹ́ wa lórílẹ̀-èdè Nàìjíríà torí pé inú àwọn àbúrò rẹ̀ tó jẹ́ ọkùnrin, òun ti lọ sí Nàìjíríà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tó bá sì lọ sí Nàìjíríà fúnra rẹ̀ ló máa ń wakọ̀. Èmi á jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá olówó, òun á máa ṣe dírẹ́bà fún mi ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n nífẹ̀ẹ́ Nàìjíríà púpọ̀ jù. Wọ́n nífẹ̀ẹ́ Nàìjíríà. Òun gan wà lára àwọn tó máa ń tì mí pé àsìkò di tó, ẹ jẹ́ á tún lọ sí orílẹ̀-èdè Nàìjíríà. À ń wò pé bóyá tó bá yá o, bí àgbà bá dé tàbí tá a bá ní iṣẹ́ kan tí a lè dá sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, a máa ń jọ ń sọ ńgbà míì gan pé bóyá gbogbo wa bóyá àkàngárá wa lọ sí orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn fi hàn yín bí ó ṣe nífẹ̀ẹ́ láti wà ní Nàìjíríà sí. Ẹ ṣeun bàbá wa. Ohun tí wọ́n ti béèrè yín náà ni wípé kí ni àǹfààní tó wà nínú ká máa sọ Yorùbá tí àwọn tí à ń bí ní ìlú wa Nàìjíríà àbí ní òkè òkun? Torí pé mo rí àwọn kan tó yẹ pé wọ́n ti jẹ́ pé dẹ́rẹ́bà àwọn gan wọ́n ní kó lọ mọ kọ́ òyìnbó nítorí wípé wọ́n fẹ́ kó máa sọ òyìnbó sí àwọn ọmọ wa. Kí ni àǹfààní tẹ́ rò pé wà ń bẹ̀ bóyá ká máa sọ Yorùbá? Ìrírí ìmọ̀lẹ̀ ti rírí tẹ̀yin fi rò pé ókè o, nǹkan tí mo fẹ́ máa ṣe rèé o, ó dáa nǹkan tí mo rí rèé o tí mo fi máa sọ Yorùbá sáwọn ọmọ tí mo bá bí sí òkè òkun. Ẹ ṣeun. Fúlàní ní téèyàn bá fẹ́ ṣògùn fún Fúlàní, a ní ṣó ti ṣe ẹ rí. Àwọn tí wọ́n ń ta èdè wọn fún wa, ǹjẹ́ àwọn ń fi èdè títí wa, ǹjẹ́ wọ́n fi ń kọ́ ọmọ wọn nílé? Rárá, wọn ń fèdè wa kọ́ àwọn ọmọ wọn nílé. Èdè títí wọn ni wọ́n ń lò láti fi kọ́ àwọn ọmọ wọn nílé. Kí ló wá dé tí èmi máa wá sọ wípé èdè òyìnbó yẹn ó ṣe pàtàkì ju èdè títí abínibí tèmi lọ? Torí pé òyìnbó mọ àǹfààní tó wà nínú èdè abínibí, torí rẹ̀ ni wọ́n ń fi èdè míì kọ́ àwọn ọmọ wọn tó yẹ pé èdè títí wọn tó jẹ́ abínibí yẹn ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ wọn. Ní orílẹ̀-èdè Finland tá à ń gbé yìí, kí ẹ lè mọ bí òyìnbó bí wọ́n ṣe pàtàkì èdè abínibí sí. Wọ́n mọ̀ pé bí ọmọdé bá fi èdè abínibí bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀, wọ́n máa ń tayọ ju àwọn akẹgbẹ́ wọn lọ, ọpọlọ wọn ó sì máa ń jáfáfá. Tí ibi tá a wà tá à ń gbé yìí ń sìn yìí, tá a bá rí ẹbí tó jẹ́ ẹbí Yorùbá tó pé 7 tí a ní àwọn ọmọ, ìjọba ṣetán láti gba olùkọ́ tó máa kọ́ àwọn ọmọ wa ní èdè abínibí wa tó jẹ́ Yorùbá fún wa. Ní orílẹ̀-èdè Finland ni o, tí òun ṣe Nàìjíríà o. Ìyẹn fi hàn wá pé òyìnbó mọ̀ pé bí àwọn ọmọ yìí bá ní ìpìlẹ̀ gidi láti èdè abínibí wọn,
wọ́n dàgbà wọ́n sì jẹ́ olóríire, gbogbo iṣẹ́ tó ń bá yàn láàyò láti máa ṣe wọ́n máa tayọ nínú iṣẹ́ wọn, ìyẹn ó sì ran orílẹ̀-èdè wọn lọ́wọ́. Tí òyìnbó bá wá ń ṣe bẹ́ẹ̀, kí láti máa wá pé ti àwa tá a wà lórílẹ̀-èdè Nàìjíríà tí ó yẹ pé a ní àǹfààní láti kọ́ àwọn ọmọ wa ní èdè. Mo tiẹ̀ ti rí ọ̀pọ̀lọpọ̀ bíi tó yẹ pé wọn ò gbọ́ òyìnbó gan, wọn ò gbóyìnbó yẹn tààrà, wọn á tún máa wá dára wọn láàmú, wọn á máa tipátipá mú àwọn ọmọ wọn, wọn á máa sọ èdè òyìnbó sáwọn ọmọ wọn. Irú ẹni tó ń ṣe bẹ́ẹ̀, ẹ dákun, irú èdè òyìnbó wo ni ọmọ yìí máa sọ? Ọmọ ò ní gbọ́ Yorùbá dáadáa, òyìnbó ọ̀hún náà kò tún ní gbọ́. Ìmọ̀ràn mi fún gbogbo àwọn òbí ni wípé ká fi èdè abínibí wa ká fi kọ́ àwọn ọmọ wa, torí pé a pàdánù nǹkankan tá a bá fi èdè abínibí wa tá a bá fi kọ́ àwọn ọmọ wa. Ìwádìí fi yé wa wípé gbogbo ọmọ tí wọ́n bá fi èdè abínibí wọn bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn, wọ́n máa ń tayọ ju gbogbo àwọn akẹgbẹ́ wọn lọ ní gbogbo tó máa ń ṣe. Ẹ ṣeun bàbá wa. Ìbéèrè kan náà ló kù tí wọ́n fi sọ pé ká ṣe gẹ́rẹ́gẹ́rẹ́, ká ṣe gàràgàrà, ká pa gbogbo ẹ̀ pọ̀ kí gbogbo ó ti pín, kínú wo sì dùn ká sì parí ètò náà lónìí. Ẹ ṣeun bàbá wa. Ìbéèrè mo rí i pé ẹ máa ń ṣe sórí Instagram, orí Facebook, bẹ́ẹ̀ bá ju fídíò sáwọn gbogbo ibi tí mo dárúkọ yẹn, báwo nínú yín ṣe máa ń dùn pẹ̀lú àwọn nǹkan táwọn èèyàn, àwọn èsì táwọn èèyàn máa ń fún yín? Ṣé nǹkan tó máa ń dùn yín nínú ni, àbí àwọn nǹkan míì wà tó yẹ pé ó máa ń bà yín nínú jẹ́ nígbà mìíràn? Nǹkan tó ń bà mí nínú jẹ́ nígbà mìíràn, mo ti kọjá ìpele yẹn. Mo ti fi òwú elépo mo ti fi dí etí, mi ò gbọ́ ariwo yẹn mọ́. Àwọn ariwo pé tí mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni pé kí ló ń ṣe, kí ló dé tó ń ká àwọn ọmọ yìí lédè, kí ló tó fẹ́ dà wọ́n lórí rù wọ́n, torí àwọn ọmọ mi gbọ́ èdè 4, wọ́n gbọ́ Yorùbá, wọ́n gbọ́ èdè orílẹ̀-èdè Finland, wọ́n gbọ́ èdè orílẹ̀-èdè Poland tó jẹ́ èdè ìyá wọn, wọ́n sì tún gbọ́ èdè Gẹ̀ẹ́sì tí àwa ń dára wa láàmú lórílẹ̀ Nàìjíríà tá à ń fi tipátipá mú àwọn ọmọ wa, gbogbo ẹ̀ ni wọ́n gbọ́. Kóríyá máa ń wá látọ̀dọ̀ àwọn èèyàn lóríṣiríṣi. Mo sì rí i pé fídíò tá a máa ń fi sí orí fọ́nrán alátagbà Instagram àti Facebook ó ń jẹ́ nǹkan tí ó ń ta àwọn èèyàn nídìí, táwọn náà fi bẹ̀rẹ̀ sí ní máa sọ èdè Yorùbá sí àwọn ọmọ, pé táwọn bá rá àwọn ọmọ òyìnbó tó ń sọ èdè Yorùbá báyìí, kí làwọn wá fi sórí? Àwọn náà bẹ̀rẹ̀ sí ní máa sọ èdè Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wọ́n á fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ sí wa, wọ́n á ṣàdúrà ẹnu á fẹ́ bó. Eléyìí gan wá ń fún mi ní ìwúrí láti rí dájú pé mo tún fi fídíò sí orí íńtánẹ́ẹ̀tì láti tún fi pe àkíyèsí ọ̀pọ̀lọpọ̀ ẹbí tí wọ́n rò pé bóyá èdè tiwa kò ń ṣe èdè tó yẹ kí àwọn ọmọ wọn gbọ́. Inú mi máa ń dùn, ṣùgbọ́n tí àwọn ọmọ mi bá ṣetán lé ní tán bá ní àwọn ò ṣe fídíò mọ́, a máa dá a dúró ń bẹ̀, torí ẹ̀tọ́ wọn ni láti ṣe fídíò. Tán bá yọ̀ pé àwọn ò ṣe mọ́, a máa dá a dúró. Ṣùgbọ́n ní báyìí inú wọn ń dùn, gbogbo ìgbà tá a bá ti fẹ́ ṣe fídíò wọ́n ń tẹ́wọ́ gbà, a sì máa ṣe fídíò lọ. Ẹ ṣeun bàbá wa. Adúpẹ́ lọ́wọ́ yín, torí bá a ṣe pè yín lọ́wọ́ kan náà ní ẹ jẹ́ wa. Ìbànújẹ́ wàhálà kò máa ní dé bá yín o. Àwọn ọmọ náà ẹ ó jèrè wọn lágbára Ọlọ́run. Ẹ ti mọ bẹ̀rẹ̀ wọn láṣẹ Èdùmàrè, má ní mọ̀ pé ayé wọn o. Bá mi kí àwọn ará Ṣakí àti gbogbo àwọn tó ń gbọ́ yín nílé àti ìmọ̀ràn, kẹ́ bá mi fún wọn ní ìmọ̀ràn. Mo fẹ́ fi àsìkò yìí kí gbogbo àwọn tí wọ́n ń wò wá nílé lóko lẹ́yìn odi. Ẹ̀yin lẹ́mọ̀ wá o, àwa náà lẹ́ẹ̀mọ̀ bá. Ọlọ́run ọba láàánú kò ní jẹ́ kí a fojú sunkún ara wa. Mo kí ẹ̀yin náà olóòtú, gbogbo àwọn èso tí Ọlọ́run jogún fún yín wọn ò ní rẹ̀ lójú yín. Mo wá fẹ́ kí gbogbo àwọn ará òkè ògùn pátápátá àti àwọn ará ìlú mi Ṣakí, Ògùn, Ọ̀rọ̀kin, mo kí gbogbo yín o. Ọlọ́run ọba láàánú á dúró tì wá, á wà pẹ̀lú wa. Ojú bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun bàbá wa. Wọ́n ní yóò wo ni ká jẹran pẹ́ lẹ́nu, ṣùgbọ́n òǹfà òkun kò gbá. Bàbá ṣe ń jù náà ni yóò máa fà padà, yóò máa nù títí ó yá bá ń gbà padà, ó yá gbà ń gbálẹ̀ títí tá a fi gbé mi. Ẹ ṣe bàbá wa, ó wù ní pé kí n jókòó náà ká máa béèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ yín látàárọ̀. Mo mọ̀ pé bàbá bí yín náà títí dọ̀la bẹ́ẹ̀ náà ni ẹ mọ̀ jẹ́ wa. Ẹ ṣeun bàbá wa, ẹ ṣeun gan ni, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ohun tí ìgbéraga yóò fi wọnú ayé yín, ẹ ò mà ní rí o ní àṣẹ Èdùmàrè. Ẹ ṣeun bàbá wa. Èèyàn bí èṣù bí èèyàn kò máa níyà ẹ̀yin àti ìyàwó yín o. Bẹ́ẹ̀ bá padà sílùú wa Nàìjíríà òkè náà láàmú gbórúkọ yín o, ìbànújẹ́ ò ní bá yín ní àṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gan ni bàbá wa, torí pé a pè yín ẹ sì jẹ́ wa. Ẹ ṣeun gan ni, ẹ ṣe wá mọ̀ rí yín bá. Ó dàbọ̀. Àmín, ó dàbọ̀. Ẹ ṣeun.
ẹ̀yin ènìyàn mi gbogbo èyí tẹ́ darapọ̀ mọ́ wa lónìí bí mo ṣe ń pè yín náà lẹ́ ń jẹ́ wa wọ́n ní àǹfààní tó pọ̀ ló wà nínú tí à ń bí ní òkè òkun àti nílùú wa Nàìjíríà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo mọ̀ pé ẹ rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ nínú ohun tí bàbá wa náà sọ pé ẹ dákun bí irú àwọn ìyá mìíràn tí wọ́n gbọ́ òyìnbó bàbá lọ mọ́mọ́ kí wọn ojú máa máa ti àwọn ìyá náà nípa àwọn ò lè bá àwọn ọmọ náà sọ̀rọ̀ ẹ ṣeun gan ẹ̀yin ènìyàn mi tí ẹgbẹ́ ti tá bá ti pè yín lọ́wọ́ kan náà lẹ́ ń jẹ́ wa ẹ ṣe wọ̀nyí ìyá wa sweetie baby sista Bùnmi ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa ìyá wa Oyèolú ẹ ṣeun ìyá wa Tèmítọ́pẹ́ gbogbo ènìyàn mi ò lè dárúkọ gbogbo yín pátápátá àti Núkẹ́ ọ̀rẹ́ mi ò ṣeun gan ni ó kú àdúró tì mí ní gbogbo ìgbà ó ṣeun wo ẹ ṣeun gbogbo ènìyàn tẹ́ darapọ̀ mọ́ wa lónìí a ó máa ríra ní ìgbà kan náà ní àsìkò kan náà ẹ ṣeun ẹ̀yin ènìyàn mi a ó máa pọ́ká tó pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a ò ní pàdé pẹ̀lú wàhálà ò ìdààmú ò ní jẹ́ títí wa o ogun wa ti rí mi àrí mi mọ́ kò má ní ṣẹlẹ̀ sí wa o ẹ ṣé ẹ̀yin ènìyàn mi ó tàbọ̀. Oyin ni lókè òkun láàfin ọmọ bọ́lá lé ló ń túbọ̀ ètò.